of Nigeria will change. ètò orílẹ̀-èdè nàìjíríà yóò yí padà. But before it change, ṣùgbọ́n kí ó tó di pé yóò yí padà, there be calamity. wàhálà yóò wà. Brace yourself up for that. mo fẹ́ kí ẹ rura yín sókè fún ìyẹn. There's a problem nearer than what everybody have planned for. wàhálà kan ó ti súnmẹ́tí ilé ju gbogbo ènìyàn tó ń gbèrò lọ. Because of the human effort. nítorí ipá ènìyàn. Brace yourself up mo fẹ́ kí ẹ rura yín sókè. in faith. ẹ gbára yín dì nínú ìgbàgbọ́. This month, ìyà jẹ wá lórílẹ̀‐èdè ẹ̀mí mímọ́ tì wọ́n sínú àìsàn jọ́ máa ṣàìsàn a fẹ́ gbọ́ ikú wọn jọ́ máa kú àwọn tí ní wá lára ó yá fi wọ́n sí gbèkùn àwọn tí wọ́n pera wọn lálágbára fi wọ́n sí gbèkùn fi wọ́n sí gbèkùn ìbáṣọba ìbáṣejòyè ìbáṣe mínísítà ìbáṣe gọ́ọ̀mẹ̀ntì ìbáṣe lẹ́dà ìbáṣe gómìnà ni wọ́n dààmú wa lórílẹ̀‐èdè àtàwọn tó ti wà àtàwọn tó wà àtàwọn tó ti lọ ni wọ́n fi ìyà jẹ wá tí wọ́n fẹ́ bí pa wá ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ jẹ́ kí àìsàn rẹ kó pa wọ́n. olóyè Sunday Ìgbòho ṣàlọ ṣọ́ra o fún àwọn márùn kan tí wọ́n súnmọ́ ẹ pẹ́kípẹ́kí. ibo ni wọ́n wà, ṣé Germany ní àbí Nàìjíríà? màmá wòlíì yìí ló fi rán sílẹ̀ fún olóyè Sunday Ìgbòho pé kó lọ ṣọ́ra o nítorí pé àwọn márùn kan ṣọ̀wọ́n. obìnrin mélòó ló wà nínú wọn, ọkùnrin mélòó ló wà nínú wọn. kódà ọ̀rọ̀ wa kan ilẹ̀ Yorùbá pé kílẹ̀ Yorùbá náà lọ múra lẹ̀ o fún òmìnira. báwo ló ṣe máa jẹ́? nínú fọ́nrán yìí náà ni ìyá wòlíì yìí ti sọ̀rọ̀ níbo ni àwọn tó ń ṣọ́ olóyè Ìgbòho wà. kí ni àwọn ọmọ Yorùbá tó wà ní England nílùú òyìnbó gbọ́dọ̀ máa ṣe sílẹ̀ Yorùbá? kí ni wọ́n gbọ́dọ̀ máa dì mọ́lẹ̀? kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan? ẹ̀yin èèyàn wa, ẹ wò ó, gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, ọ̀rọ̀ rèé o. màmá wòlíì ló fi rán lẹ̀ o kí wọ́n ní ó máa ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó máa fẹ́ dàbí ti ohun tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Nàìjíríà ní South Africa. ẹ wò kàn bẹ́nu fọ́nrán yìí o. màmá yìí sọ àwọn ìran tó lágbára nípa àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. kí ni wọ́n sọ pé ó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀? àwọn nǹkan wo náà sọ pé ó máa bẹ̀rẹ̀ sí farahàn? fọ́nrán yìí kún dẹ́dẹ́ o. ẹ gbọ́ ohun tí màmá yìí sọ. a ní àǹfààní láti sọ. ní àkọ́kọ́, Ọlọ́run ní kí n sọ èyí fún àwọn ọmọ Yorùbá ní Amẹ́ríkà àti ní London, England, wípé kí wọ́n máa tọ́jú nǹkan pamọ́ sí ilẹ̀ Yorùbá nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ láwọn ìlú yẹn. Olúwa ní òun rán ọwọ́ òun Olúwa jáde, kì í ṣe fún rere, ṣùgbọ́n àwọn tó bá ní àǹfààní láti gbọ́ ohùn Olúwa yìí kí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ láti gbáradì pé tí ohunkóhun bá tiẹ̀ ṣẹlẹ̀ ní àwọn ìlú yẹn, á gbàdúrà lé lórí pé kí Ọlọ́run kó má jẹ́ kí búburú kan kó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn Ọlọ́run lágbàáyé. ṣùgbọ́n àwọn ìlú mẹ́ta yẹn ni wọ́n á sọ̀rọ̀ nípa ìlú pé kí wọ́n tọ́jú àwọn Yorùbá tó wà ń bẹ̀ bí mò ń bá sọ̀rọ̀ lákòókò yìí bí Olúwa ti mú mi pé kó tọ́jú nǹkan sí ilẹ̀ bàbá wọn, so pé kí wọ́n tọ́jú nǹkan síbẹ̀ torí tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ Olúwa ní wọn ò ní lè, àwọn ọ̀pọ̀lọpọ̀ ò ní lè mú nǹkan kan jáde kúrò nínú ìlú yẹn. ó dàbí ọ̀rọ̀ South Africa ní ìjọ́sí tó di pé wọ́n lọ ní láti kó àwọn èèyàn jáde, ṣùgbọ́n a ò lè sọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀. Olúwa ní ọwọ́ òun Olúwa, ìjì gbígbóná ó wà lórí àwọn ìlú yẹn nítorí pé ó ló máa sùn fún Sódómù àti Gòmórà ní ọjọ́ ìkẹyìn jù fún ilẹ̀ Amẹ́ríkà àti fún ilẹ̀ London lọ bí Olúwa ti sọ yẹn. ṣùgbọ́n à ń gbàdúrà pé kí Olúwa kó fi àánú kó fi yí padà bí àárín ìṣeré ni. Then àwọn iṣẹ́ mi náà wà tí Olúwa rán mi pé àwọn ọmọ Yorùbá wọ́n máa múra sílẹ̀ fún òmìnira
òmìnira. Olúwa ló máa fún ilẹ̀ Yorùbá ní òmìnira. Ọlọ́run ní májẹ̀mú òun Ọlọ́run Apostle Ayọ̀ Babalọ́lá, májẹ̀mú tó ń bá wọn dá, àti Mósè Orímọládé àti Pàpá Bílèwò Ọ̀ṣọ́fà, Samuel Bílèwò Ọ̀ṣọ́fà, pé òun bá àwọn àgbà mẹ́ta yẹn, òun bá wọn dá májẹ̀mú àánú àti àlàáfíà lórí ilẹ̀ Yorùbá, wípé òun sì máa múṣẹ, nítorí pé Ọlọ́run májẹ̀mú tó mú ìlérí ṣẹ ní òun wà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Èyí tó tún dàbí ẹ̀, Olúwa ní òun máa sọ ilẹ̀ Yorùbá yìí di ọjà àgbáyé tí gbogbo àwọn ènìyàn máa wá rà, tí wọ́n máa wá tà. Olúwa ní tó bá tó àkókò kan, àwọn èèyàn gan àwọn aláwọ̀ funfun gan máa sá láti ìlú wọn wá sí orílẹ̀-èdè Yorùbá tí a wà. Yorùbá ti wí fún ìyẹn yẹn. Ọlọ́run tún tẹ̀síwájú, ó sọ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ọlọ́run ní kí wọ́n ṣọ́ra gidigidi nítorí àwọn 5 kan wà tí wọ́n súnmọ́ wọn gan-an ní bí Olúwa ti wí. Wọ́n súnmọ́ wọn, wọ́n wà ní Germany, wọ́n tún wà ní UK. Olúwa ní obìnrin 2 àti ọkùnrin 3 ni wọ́n. Ọlọ́run ní wọ́n ṣọ́ wọn. Ìgbà Olúwa ní pé kí wọ́n má bẹ̀rù, nítorí pé òun Olúwa òun á dáàbò bò wọ́n. Wọ́n kàn ṣọ́ra. Àlàáfíà wa ló wà fún wọn, ló tún wà fún ilẹ̀ Yorùbá. Ọlọ́run tún tẹ̀síwájú lórí àwọn olóṣèlú tí wọ́n jẹ́ olùṣe búburú. Olúwa ní àwọn olóṣèlú tó jẹ́ olùṣe búburú, wọ́n mọra wọn o, ṣùgbọ́n òun Olúwa dé fún ẹ̀san. Ọlọ́run yóò máa gba ẹ̀san. Ó ti ń wí, ó ní tí èmi Olúwa ní ẹ̀san, èmi yóò sì gba ẹ̀san. Èmi Olúwa yóò gba ẹ̀san. Bí Ọlọ́run ti ń sọ nìyẹn. Ọlọ́run tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí náà. Ọlọ́run sọ pé òun máa mú àwọn nǹkan ògo tó ti àwọn èèyàn tó ti dọwọ́ bò, ògo tí ó farasin, òun máa mú jáde. Ó tún sọ síwájú lórí àwọn ọ̀dọ́ wípé òun máa tú ẹ̀mí òun síta láti rí i pé àwọn ọ̀dọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe rere, pé àwọn nǹkan tó ń fún wọn yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí máa detect wọ́n máa bẹ̀rẹ̀ sí máa ṣàkíyèsí pé àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ sí dìde fún ìgbédìde ògo. Àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí ní dáradára á bẹ̀rẹ̀ sí ti ọwọ́ àwọn ọ̀dọ́ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àti lágbàáyé fún àwọn ọ̀dọ́. Ìyẹn ló lọ fún. So Ọlọ́run tún tẹ̀síwájú, ó sọ nípa àwọn ilé ìwòsàn wa. Ọlọ́run ní pé kí àwọn tó jẹ́ ìránṣẹ́ òun Ọlọ́run alààyè pé kí wọ́n tẹ̀síwájú, àwọn tó ń kó sí ìhà pé wọ́n máa lọ gbàdúrà ní ilé ìwòsàn, pé kí wọ́n tẹ̀síwájú láti lọ máa gbàdúrà fún àwọn tó ṣàìsàn, kí wọ́n gbàdúrà fún wọn pé òun Olúwa fẹ́ ṣe ìwòsàn pápá. tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa, òun náà lẹ ti gbọ́ yẹn, ẹ ti gbọ́ gbogbo nǹkan tí àwọn wòlíì ń sọ nípa ọ̀rọ̀ Nàìjíríà, nípa ilẹ̀ Yorùbá, ibo ló máa padà já sí, báwo ló ṣe máa jẹ́. Wọ́n ti ní kí Yorùbá lọ múra sílẹ̀ fún òmìnira gẹ́gẹ́ bí ìran tí màmá wòlíì yẹn rí. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nípa olóyè Sunday Igboho? Drop comment here. Remember to like, share and follow us. Thanks for watching. Àlọ́ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.